So ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ìtẹ̀síwájú ilẹ̀ Oòduà. Tí ẹ bá ti ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa máa pín ẹ pín kínní yìí, ẹ bá wa máa pín, ẹ jẹ́ kí wọ́n mọ̀ nílé lóko láké àti lájò wípé Òòṣàtọ́lá Abímbọ́lá ti wà níbí ní digbí. Ẹ sọ fún àwọn tí wọn ò tí ì mọ̀ wípé Òòṣàtọ́lá ti wà níbí ní digbí. Ẹ ṣeun tí ẹ ò jẹ́ kó sú yín, ẹ ṣeun tí ẹ ò jẹ́ kó rẹ̀ yín. Kì í ṣe àwa náà lẹ̀ nífẹ̀ẹ́ sí, Olódùmarè òun lẹ̀ nífẹ̀ẹ́ sí láti ara wa. Ẹ bá wa máa pín. Lónìí a ní àlejò tá a máa ń gbé wá ní gbogbo ọjọ́bọ̀ wá sí orí ètò. Bẹ́ẹ̀ ni, òun ni a fẹ́ gbé wá lénìí. Ẹ ṣeun bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ ò jẹ́ kó sú yín, ẹ ò jẹ́ kó rẹ̀ yín. Bó tilẹ̀ jẹ́ wípé a ṣe ètò léraléra nítorí wípé a ti ṣe mistake, a ṣètò ní ọjọ́ Ajé gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe tẹ́lẹ̀. Ẹ bá wa pín, ẹ fi ṣe watch party, ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé a ti wà níbí ní digbí. Ìdí náà tí a fi jáde lénìí nìyẹn. Lórí ọ̀rọ̀ Odùduwà yìí náà ni o. Ẹ̀yin náà mọ̀ wípé a ò ní ohun méjì tí à ń tọrọ fún ju wípé kí a gba òmìnira ara wa lọ. Bẹ́ẹ̀ ni, ẹ bá wa máa pín, ẹ bá wa máa pín, ẹ bá wa máa pín, ẹ jẹ́ ká fi ṣe watch party kí wọ́n lè mọ̀ wípé a ti wà níbí ní digbí. Ẹ bá wa máa pín. Ẹ ṣeun. Ẹ bá wa pín kínní yìí kí gbogbo àwọn ènìyàn mọ̀ wípé a ti wà níbí. Torí wípé ẹ ṣeun. Inú bíbí n ò fi iṣẹ́ mi rán. Ẹ̀dọ̀ fún iṣẹ́ mi lọ. Orí adé tí wàá bí wá. Ẹ bá mi pé ọlọ́wọ́ bọ́tì mi. Bẹ́ẹ̀ ni, ayọ̀ bá mi tàgé ọlọ́wọ́ bọ́tì wa. Àlàáfíà fún gbogbo ọmọ Yorùbá. Àlàáfíà fún gbogbo ọmọ Oòduà. Àlàáfíà fún gbogbo orílẹ̀-èdè Yorùbá pátá. Oòduà. Ẹ káàbọ̀ bàbá wa Àkànjí lọ́lá, Àkànjí lówó, Àkànjí bímọ, Àkànjí lálàáfíà ní gbogbo ọ̀rọ̀, àìkú baálẹ̀ ọ̀rọ̀. Ẹ káàbọ̀ gbogbo yín, mo kí yín. Ẹ má jẹ́ ká wòra wa níran jù kó má lọ pẹ́. Ẹ má jẹ́ ká wòra wa níran jù kó má. Báwọn kan bá tiẹ̀ fẹ́ wò wá láwò pa, ṣá máa wá wòra wa láwò pa ni. Ẹ má jẹ́ ká wòra wa níran jù kó má lọ. Ọmọ Yorùbá bẹ́ẹ̀ sùn, oorun ò dára. Ta ló ń sùn? Àwọn ẹgbẹ́ kan ló ń jẹ́ bẹ́ẹ̀, wọ́n ní Yorùbá jí má sùn. Oorun ò dára lásìkò yìí, ẹ dìde. Ẹ bá wa máa pín. Àbẹ̀sùn, oorun ò dára. Ẹni tó bá sùn lọ́tẹ̀ yìí ó yẹ ká da omi gbígbóná kẹ̀mọ̀ ìyá wa ni wọ́n, ká da omi tútù lé wọn lórí. Bẹ́ẹ̀ ni omi tó ti ṣẹ̀wọ̀n nínú fíríjì. Àwọn kan wà lóòótọ́ láàrin wa tó wọ̀ tí pé ká da omi gbígbóná lé lórí. Bàbá wa Olúwagbémiga Post, ẹ káàbọ̀. Bàbá mi Ọláyínká Agboola, ẹ ṣeun. Ìyá mi Yẹmí Folúkẹ́, ẹ káàbọ̀. Ẹ bá wa máa pín. Ẹ fi ṣe watch party. Ẹ fi ṣe watch party, ẹ má jẹ́ kó sú wa. Àgbájá yìí dà fi sànyà. Òṣùṣù ọ̀wọ̀ òun ló ń gbálẹ̀ mọ́. Bàbá mi Adéròmú, ẹ káàbọ̀. Àrìnpọ̀
ayọ̀ ló ń jọmọ ejò níyà. Ẹ jẹ́ ká fẹ́ràn ara wa. Kò sí nǹkan tá lè fọ̀tẹ̀ ṣe. Kò sí nǹkan mi, kò síbi tá à ń fẹ̀yìn rìn lọ. Tá bá ń fẹ̀yìn rìn, a máa padà sẹ́yìn ni. Ká fìmọ̀ ṣọ̀kan o. Bàbá mi Olúwo Fábùlújẹ. Bẹ́ẹ̀ ni, Fábùlújẹ. Fáyọ̀mí Fákàyọ̀dé, ẹ káàbọ̀. Ẹ máa ó. Àní pẹ̀lú ọ̀bọ Jáwúrà, ìkan náà ni wá. Ẹ máa nìṣó. Bàbá wa Tósìn Dámiláre Olúyọ̀mí, ẹ káàbọ̀. Báwọn kan bá tiẹ̀ ti jẹran màálù tí wọn ò mọ ohun tó tọ́ àti ohun tó yẹ, àwa máa tì wọ́n padà sójú ọ̀nà tó bá fẹ́ máa tira wọn sínú igbó. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ lẹ́yìn wá o. Bẹ́ẹ̀ ni. Ó ń bẹ lẹ́yìn wá o. Ẹ máa nìṣó. Olódùmarè ń bẹ lẹ́yìn wa, kí la tún bẹ̀rù fún? Ó ń bẹ lẹ́yìn wá o. Ọlọ́gbọ́n ẹ gbọ́, ẹ dákun ẹ fòye gbé. Ọlọ́gbọ́n ẹ gbọ́, ẹ dákun ẹ fòye gbé. Bàbá wa Jimoh Akin, I love you so much and you know it. Ọlọ́gbọ́n ẹ gbọ́, bàbá wa Adéròmú nìkan lọ́mọdé yìí jó. Gbogbo yín ẹ̀ ń jẹ́ kó waste lókè òkun. Bàbá wa Michael Olúdáre, ẹ káàbọ̀. Wọn ò ní wá bá ewu àfòyà. Wọn ò ní bàjẹ́ o, kò ní bàjẹ́ fún gbogbo wa láṣẹ Èdùmàrè. Odùduwà á gbè wá o. Bàbá wa Michael ẹ ṣeun. Gbégbé kábínú mọ níwọ̀n níyì olóríire. Ẹ rí wípé abínú mọ oníwọ̀n àti sáré ya bínú àti datinú wálẹ̀ àti ṣe gbogbo àtúnṣe kíni àtúnṣẹ́ntì máa mọ́kàn ká tún jẹ mọ bí ológbò. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ibo là ń lọ. Aráyé ń bi mí, n ò rí ń wí fáyé. Kí la fẹ́ sọ? Ẹ jẹ́ ká sọ bí ayé bá ń lọ fúnra wa. Ẹ jẹ́ ká sọ bí ayé bá ń lọ. Ọ̀dà àkọ́tẹ̀ ó gbáre Yorùbá jùnù. Àwọn tó gòkè ò bá. Báwo lọ̀tẹ̀ ṣe fẹ́ gbáre wa dùnù? Ọ̀tẹ̀ láàrin Yorùbá. Kí ló dé? Ronú jinlẹ̀ kọ́tẹ̀ má bàa gbáre ọwọ́ wa dànù. Bàbá wa Ọláṣẹ́ní Oníkòyí ẹ̀ṣọ́, ọmọ Adìílẹ̀ Dógún. Ogun ojoojúmọ́ ló ń múlé bàbá yín sú mi lọ. Bàbá mi Ọláṣẹ́ní, ẹ káàbọ̀. Bàbá mi Julius Ọmọṣèkejì, you are welcome sir. Bàbá mi Raphael Akínbọ́lá, ẹ ṣeun. Bàbá wa Prince Adéwálé Ìkàrẹ́, kábíyèsí o, ọba lọ́la nínú Odùduwà Republic ní òkè ṣe ti Nàìjíríà yìí o. Ẹ káàbọ̀. Kí ló dé lórí ká gbòmìnira yìí? Àsìkò tó mo fẹ́ máa ṣe ìṣe lọ, orí ń bẹ ọ̀rọ̀ kù lẹ́yìn. Kí ló dé, kí la gbà lọ́wọ́ ara wa? Kí ló dé ẹ̀yin ọmọ kóòtù òjìire gbogbo wa, kí la gbà lọ́wọ́ ara wa? Ṣé nítorí wípé ká lè jàjà òmìnira, ká jàjà bọ́ nítorí àwọn àrọ́mọdọ́mọ wa? Kí ló dé tá wa ń filé ayé nira wa lára? Èmi ò jù ọ́, ìwọ ò jù mí. Bẹ́ẹ̀ ni, tó mára oko sánbà ń tẹ́wọ́ lù ú, ó fẹ́ máa gbárí ọwọ́ wa dànù nílẹ̀ Oòduà. Ṣé mọ̀ pé nílẹ̀ Oòduà
oríkì wa nínú gbogbo àwọn oríkì èyí tí mo máa ń fẹ́ràn tó dà pé mo tún wà láàárín àwọn èyí tí mo fẹ́ràn wọ́n máa ní ẹkùn ọkọ òkè ẹni tó ń tì sígbó tí ń tira rẹ̀ sójú ọ̀nà òun làwa ọmọ Oòduà pàápàá jùlọ àwa ojúlówó ọmọ Oòduà tó bá ń gbìyànjú àti máa tì wá sígbó àwa ó sì mọ tira wa sójú ọ̀nà á tún máa ràn wọ́n lọ́wọ́ pé ẹ má lọ bẹ̀hùn igbó lẹ̀ ń lọ ẹ jẹ́ á kọrí sójú ọ̀nà torí wípé kí ni kò sí ohun tá a fẹ́ fọ̀tẹ̀ bá wọn ṣe kò sí ẹnikẹ́ni tó bá ń dìtẹ̀ àwa tá a bá ń dìtẹ̀ tá a bá ń sọ̀rọ̀ wípé kìnìkan àwa tá à ń dìtẹ̀ àmọ̀ra wa láàrin ọmọ Oòduà ẹ jẹ́ ká dìde ọ̀tẹ̀ ọ̀dà ìyá mi Ìyábọ̀ Olúbùnmi Olúwọlé ẹ káàbọ̀ ọ̀tẹ̀ ọ̀dà kò síbi tá a fẹ́ fẹ̀yìn rìn lọ ìṣọ̀kan ló lè ṣe ìṣọ̀kan òun ló lè ṣe bójú ọmọ ọdún kan ló ẹ̀jẹ̀ mi ẹ̀jẹ̀ ẹ káàbọ̀ ẹ̀jẹ̀ mi ẹran ara mi egungun mi iṣan ara mi mùdùmùdù mi ẹ káàbọ̀ bàbá mi Toks Johnson ẹ káàbọ̀ bójú ọmọ ọdún kan lolódò àgbà Odùduwà Republic yìí fún wa ẹ jẹ́ ká rí ọmọ ọdún kan yẹn gẹ́gẹ́ bí olórí gbogbo wa torí wípé kí ni Ọlọ́run ọba Olódùmarè àtàwọn onílẹ̀ tí wọ́n fẹ́ gba òmìnira yìí fún wa wọn ò ní gbé wa lé ẹni tó máa tún ṣebi lé wa lọ́wọ́ wọn ò ní gbé wa lé wọn lọ́wọ́ ṣé ẹ mọ̀ ni ẹ jẹ́ ká gbà fúnra wa kí ló dé àti wípé ọ̀gá ìkọ̀kọ̀ tí kì í ṣe ọ̀gá ìbàbá Kabal la bá ń bẹ̀ Kabal godfatherism òun la bá ń bẹ̀ ó tọ̀rọ̀ òní ká má sọ òun tẹ bá tiẹ̀ sọ wípé ẹ kórìíra wa nítorí òótọ́ ọ̀rọ̀ ẹ fi kórìíra sílẹ̀ ẹ má da omi ìwẹ̀ nù pẹ̀lú ọmọ tẹ̀ ń wẹ̀ lọ́wọ́ omi ìwẹ̀ ní kẹdànù ọmọ inú ẹ gbé tẹ bá tiẹ̀ fẹ́ dò ṣàtọ́ lánàá ẹ má dàánù pẹ̀lú advice ẹ ọ̀rọ̀ tó da kankan ọgbọ́n á máa wà nínú aṣiwèrè ṣé ẹ mọ̀ ni wèrè á máa lọ á dẹ̀ máa sọ̀rọ̀ ẹ máa wò pé wèrè ni ṣùgbọ́n ohun tó ń sọ ń kọ́ ẹ ṣeun ìyá mi ẹ̀jẹ̀ mi màá máa retí ohun tó ń sọ ń kọ́ nígbà tí ẹ bá ń sọ̀rọ̀ wípé wèrè ni ṣùgbọ́n ó fapá ewúrẹ́ jiná kí ló dé ẹgbàgbára lẹ̀ a fẹ́ gbòmìnira ni àìtí ìgbòmìnira ẹ má jẹ́ àkọjú síra wa ẹ má jẹ́ ká ṣe é nítorí wípé kí ni bí oògùn Fúlàní bá ran ẹ̀yìn kó rán ẹ̀mí ràn kan nínú àwọn kọ̀ọ̀kan nínú wa ẹ má jẹ́ àkọjú síra wa it's too early pé ká kọjú síra wa ẹ jọ̀ọ́ torí wípé kí ni ó sún àwọn kan ju àwọn kan lọ ó dẹ̀ máa ń tètè sún àwọn kan ju àwọn kan lọ wọ́n ní tírin bá kanrin ẹ má yẹri ẹ̀ wò ìkan máa ń tẹ̀ fún kan ni o ìkan ló máa padà tẹríba ká fọkàn kan ṣe ká fohùn kan ṣe ìjàngbara là ń jà ẹ jẹ́ ká jà á it doesn't depend on us alone orí àwọn àrọ́mọdọ́mọ wa tá a ti bí òun là ń jàjà yìí lẹ́dẹ̀ kí la wá fẹ́ para wa lẹ́dẹ̀ ikú fún bàbá wa Bóríṣàdé ẹ káàbọ̀ ẹ ṣeun ayé gbókìkí ọmọ ọ̀rọ̀ màá rí yín lẹ́ni ó máa tọjọ́ mẹ́ta ẹ bá wa máa pín kẹ́ fi ṣe wash party gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ àwa tá à ń sọ̀rọ̀ tá à ń jíjà òmìnira tá à ń ṣe gbogbo ẹ jẹ́ ká dúró lórí òótọ́ ló lè gbé wa lékè ẹ jẹ́ ká dúró lórí wípé à ń jà nítorí àwọn àrọ́mọdọ́mọ wa ni ẹ má jẹ́ àrò ti ipò ẹ má jẹ́ àrò ti agbára ẹ má jẹ́ àrò ti ọjọ́ orí àti ta ló ṣiṣẹ́ jù ta ló kọ́kọ́ bẹ̀rẹ̀ kì í ṣe ẹni tó kọ́kọ́ bẹ̀rẹ̀ bí kò ṣe wípé ká délẹ̀ lérí gangan ta ti torí ẹ̀ ń jà sí
kì í ṣe nítorí tèmi àti yín lájọ ń jà àmọ́ à ń jà fún gbogbo ìlú. A wá torí wípé à ń jà fún gbogbo ìlú àti ìgbà ìlú tán àti fẹ́ máa kó wọn sábẹ́ ẹsẹ̀ kó lè ṣẹlẹ̀. Ẹ mọ̀dí tí ò fi lè ṣẹlẹ̀ torí àwọn kan wà tí wọn ò gọ̀. Àwọn kan wà láàárín àwa tá a sọ̀rọ̀ tá a lè dánú rò tá a mọnú rò. Àwa náà ò àgọ́ a mọ̀ wípé láàárín wa a mọ̀ wípé àwọn kan náà máa gbórí dìde tó yẹ pé ó yẹ kó ti yé yín, ṣùgbọ́n bẹ́ ṣe ń dì àwọn kan máa tú. Bẹ́ ṣe sọ wípé ẹ̀yin náà ṣe àwọn kan náà wà tó yẹ pé yes àtòfiṣẹ́ ogun rán ni wọ́n. Ìdí tí mo fi máa ń sọ wípé ẹni tó bá rúre ní àárín gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀, ẹni tó bá rúre òun ló máa sọ̀rọ̀. Ẹni tí ò bá rúre sọ̀rọ̀ méjì kò lè sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni ṣe rí nǹkan tá a jọ ń fà yìí lórí ọ̀rọ̀ Odùduwà Republic yìí, ìṣe gbogbo wa lájọ máa rí o. Bẹ́ẹ̀ ni ìṣe gbogbo wa lájọ máa rí Odùduwà Republic. Àwọn kan á rí, àwọn kan á kú díẹ̀ pé kán rí, wọn ò ní rí. Àwọn kan wọn tiẹ̀ ní súnmọ́ rárá. Ẹ mọ̀dí ọ̀tẹ̀ àti irọ́ tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìkà olè ọ̀kánjúà òun ni ò ní jẹ́. Ẹ wo ọ̀pọ̀lọ́ níta bá débi ìrùkáfù tí mi ò bá gbé àlejò wá sórí ètò ní ọjọ́ ajé, máa nífẹ̀ẹ́ láti sọ̀rọ̀ lórí àwa sọ̀rọ̀sọ̀rọ̀ torí wípé kíni gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá mọ̀rọ̀ sọ kó máa fi t'Olódùmarè síwájú kó dẹ̀ máa fi ti òtítọ́ ṣe torí wípé bí wọ́n ṣe mọ̀ ọ́ sọ àwọn kan mọ̀ ọ́ gbọ́. Bí wọ́n ṣe sọ ọ̀rọ̀ yẹn ní àdìtú àwọn kan mọ̀ tú. Bí wọ́n ṣe sọ wípé o ti ní agbára lórí àwọn kan mọ bó ṣe ń fi agbára jàgbá. Bẹ́ẹ̀ ni dáa ẹ má jẹ́ a máa ṣera wa. Olóyìnbó mi ẹ tún ti dé, eléèbó òkú lè wá gbọ́ take me to the hospital. Àǹtí Bukky Taiwo ẹ ṣeun ìyá mi tèmi àbí bàbá mi dẹ̀ ni ẹ ṣáà máa ṣe am listening. Èmi náà ń yín jọkànjọkàn yẹ kẹ́ ẹ bọ́ síta. Ìyẹn ni tó máa ń ṣe tèmi am listening yìí kẹ́yìn náà wá sọ̀rọ̀ káwa náà máa listen. Bàbá wa Adésínà Hassan abẹ́yìn ni fámílì Taiwo Hassan tá mọ̀ sí bàbá wa Ògògó ọmọ Kúlódò. Ẹ bá wa sọ fún wọn pé káwọn dìde. Mo tún sì máa ṣe show lórí gbogbo àwọn sọ̀rọ̀ àwọn tó ń ṣe fíìmù pátápátá. Ká tó wo agbami ètò ẹ jẹ́ ká gbọ́ orin àsíá wa. Bẹ́ẹ̀ ni ká gbọ́ orin àsíá wa nítorí wípé kí ni nínú orin àsíá wa yìí lágbára wà fún wa. Nínú orin àsíá wa yìí ló ń jẹ́ ká máa mọ ìjà tá à ń jà àti ìdí tó yẹ ká fi tẹ̀sán mọ́. Ẹ bá mi ṣí ẹ fi ṣe watch party. Òṣàtọ́lá ò ní bèṣù bẹ̀gbà. Ìdí tí mi ò fi ní bèṣù bẹ̀gbà ni wípé mi ò fẹ́ dalẹ̀ kí n lè dalẹ̀. Kémi náà lè tọ́ àwọn ọmọ mi débi èrè. Káwọn náà lè bímọ. Bàbá wa Gbẹ̀du Iró ti pẹ́ ta ti gbóhùn yín kí ló ń ṣẹlẹ̀ bàbá mi. Ó ti pẹ́ tí mo ti rí fìlà yín yẹn gbẹ̀yìn. Ẹ káàbọ̀ sáàrin wa. Kémi náà lè ṣe kí ni kí n lè rójúráyè tọ́ ọmọ mi. Ṣé rí tá bá ń jìjàǹgbara tí a ò bá fi inú kan àti ọkàn kan ṣe ó máa ń worst o. Ó máa ń worst. Ẹ mọ̀dí tó bá yá bó bá pẹ́ ẹ mọ̀dí tí Òṣàtọ́lá ò ṣe lè bèṣù bẹ̀gbà. Ẹ mọ̀dí tí mo fi máa ń sọ wípé sàn láàrin
ajé ò lè mú Òṣàtọ́lá pẹ̀kọ̀rọ̀. Mo ní ìdí pàtàkì tí mo máa fi ń sọ bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ bá wá ń wò mí lórí show, àbẹ́yìn tẹ́ tún máa ń wò mí tẹ́ kí n lè wò mí live. Tẹ́ bá ń lérò nínú ọpọlọ yín wípé ní ọjọ́ kan Òṣàtọ́lá máa ṣe kí ni? Ó máa padà sẹ́yìn lórí nǹkan tá a jọ ń sọ yìí. Bóyá kẹ́ lọ inú àlá gan kò lè ṣẹlẹ̀. Kẹ́ lálàá ẹ̀ kò lè lè lálàárú ẹ̀. Àfi tẹ́ bá máa lálàá pé àwọn ònú ilẹ̀ tún gbáwọ̀ mi wọ̀, wọ́n tún fi ń lé yín kiri lójú oorun. Tí lè mọ̀ díẹ̀ o. Lè mọ̀ díẹ̀. Mọ̀ dí tẹ́ fi lè mọ̀ díẹ̀. Tá a bá gb'Odùduwà Republic tán máa wá túpalẹ̀ fún yín. Ìdí tí Òṣàtọ́lá ò ṣe lè bèṣù bẹ́gbà. Ìdí tí mo fi máa ń sọ wípé sàn ni mò ń rìn. Ajé ò lè mú mi pẹ̀kọ̀rọ̀. Focus Nigeria. You are the best. Bàbá wa Mátíọlá, ẹ káàbọ̀. Iṣẹ́ wa fúnlẹ̀ wá, fún ilẹ̀ ìbí wa, kàgbéga, kàgbéga, kàgbéga fáyé rí. Ìgbàgbọ́ wa ni pé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ni ẹ jẹ́ ká máa lépa. Síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára. Bọ́ sípò ẹ̀tọ́ rẹ, àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Àwa ni ìmọ́lẹ̀, ìmọ́lẹ̀ tí ò ṣe dojúkọ, ìmọ́lẹ̀ tí ò ṣe pa, ṣe gbé sábẹ́, ìmọ́lẹ̀ tí ò ṣe daṣọ bò, ìmọ́lẹ̀ tí ò ṣe ṣókùnkùn, ìmọ́lẹ̀ tí ò ṣe rì bọlẹ̀. Àwọn ìmọ́lẹ̀, àwọn ológo gidi, àwọn ológo tí ò ṣe kò síbẹ̀ ṣe lè gbìyànjú ẹ̀ tó kò lè ṣe é ṣe ni. Ẹ̀gbọ́n nǹkan tí Warrior mi máa ń sọ ni. Ó máa ń sọ wípé ó máa ṣe yín bíi ká máa sùn ká má jí ni. Ó máa ṣe yín bẹ́ẹ̀ ni wípé ká sùn ká má jí. Bí pẹ́pẹ́yẹ bá jòkúta, omi ni ó fi ṣú. Ìpọ́nrín ajá ò gbọ́dọ̀ bẹ́kùn ní bùbá. Kódà kò kàn wá, kódà kò dọ́dọ̀ wá. Kùkùté ara ẹ̀ ló mì. Àtijọ́ tí kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ Odùduwà yìí, tí n bá sùn mo lè sọ pé mo lálàá, mo rí nǹkan kan. Ṣé ẹ fẹ́ gbọ́? Àtijọ́ tí mo ti bẹ̀rẹ̀ Oòduà yìí, tí n bá sùn báyìí, ó tún dìlẹ̀ lọ akílẹ̀ tó mọ́ ni. Ẹ má wulẹ̀ gbìyànjú mọ́, ẹ má wulẹ̀ palantia. Ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú sí, ẹ tún rú mi lágbára sí ni. Ṣé ẹ mọ̀ ni? Bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú sí, ẹ ń ró wa lágbára sí ni. Ìyẹn fáwa tá à ń ṣe òtítọ́ àti òdodo. Ẹ káàbọ̀ bàbá mi MC Musiliu. Ẹ ṣé bàbá wa Prince Afẹ́fẹ́ Àgbáyé, bàbá wa ní Ìlọláwà, bẹ́ẹ̀ ni bàbá mi Olúṣẹ̀mákò, bàbá mi Ṣọládèmí Ọláyíwọlá, ẹ káàbọ̀. Bàbá mi Lékan Adébáyọ̀, bàbá Selim Aṣíwájú, welcome sir. Mami Prince
Ayọ̀mídé bẹ́ẹ̀ ni Adésínà ẹ ṣeun tí ẹ pín ètò yìí. Ó ní ìyá wa kan tí wọ́n fi ohun kan ránṣẹ́ sí mi. Mo máa fẹ́ ká jọ gbé ohun yẹn yẹ̀wò nítorí wípé kí ni ohun tí a bá jọ rò gígùn ló ń gún. Ohun tí bẹ́ẹ̀ ni bàbá mi MC Musiliu gbọ́n lókè. Náà pé eléyìí ló àwọn ọmọ kan ṣeré ní playing ground níbí. Mo ti tì so ariwo wọn yẹn òun ni à ń gbọ́ bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ ká gbọ́ ohun tí ẹni yìí sọ. Kí n sáré tú palẹ̀ kí n tó pé grandpa Ọ̀rànmíyàndé ká tó wá máa bá bọ́ sínú agbami ètò ká wá máa lúwẹ̀ lọ. Ẹ ṣeun. Kábíyèsí rẹ Olódùmarè, kábíyèsí rẹ Ọlọ́run, kábíyèsí rẹ ọba tó ti mọ̀ káyé kó tó mọ̀, ọba tó wà ní ìgbà tí ayé ò ní sí mọ́. Ẹ̀rù bà mí, àyà fò mí. Mo wọlé ayé yìí gẹ́gẹ́ bí ohun tí bàbá wa Ògúnìdé sọ lọ́jọ́. Ó ní mo wọlé ayé sá mọ́lámọ́lá. Àṣẹ nígbà náà ayé ò tí ì sá mọ́lámọ́lá o. Ó ṣẹ̀ wá ṣá málámálá báyìí. Ògúnìdé bàbá wa Ògúnìdé kọrin kan. Ó ní yóò. Ọmọlára mi sunshine. Ẹ káàbọ̀ yèyé mi, I love you. Bàbá mi Táyé Balógun. Ẹ ṣeun. Yorùbá wa. Wọ́n tún tún yín pè gbogbo wa Yorùbá. Méjì náà ni. Ẹ tẹ́tílẹ̀ gbọ́ ohun tí mò ń wé yìí. Ẹ jẹ́ ká jọ gbọ́ o. Gbogbo ọmọ Yorùbá jákèjádò káàkiri àgbáyé ẹ gbọ́ ohun tí mò ń sọ. Ẹ máa gbọ́. Ìwọ tó o bá jẹ́ ọmọ Yorùbá àtàtà tó o bá ti gbọ́ ọ́díò yìí mo mọ̀ pé wàá ṣe àìkáàkiri. Bàbá wa Felix Ológbòṣẹ́rẹ́ ẹ káàbọ̀. Yorùbá kí ló dé kí ló ṣe wá. Kí ló dé o. Kí ló dé tá a gọ̀. Ta ló ṣe wá báyìí. Kí ló dé tá a jára wa gbà. Àfi bí iṣu. Mi ò kọ́kọ́ fẹ́ dá sí ètò yìí. Ṣùgbọ́n nígbà tí mo kọ́kọ́ ronú pé ọmọ Yorùbá àtàtà lèmi náà, ẹ jẹ́ kí n kọ́kọ́ kí akíkanjú bàbá mi Gani Adams ẹ ṣé púpọ̀. Sunday Igboho bàbá àgbà oyè ẹ ṣé o. Ẹ̀yin aṣáájú Yorùbá pàápàá ẹ̀yin Àmọ̀tẹ́kùn ẹ ṣé. A dúpẹ́. Torí nílùú Èkìtì ní bí ọjọ́ mẹ́ta sẹ́yìn ìṣẹ̀lẹ̀ ń bẹ ọpẹ́lọpẹ́ àwọn tí mò ń dárúkọ yìí àti bàbá kan tí mi lè dárúkọ. Àwọn ni wọ́n lọ jà ń bẹ̀ nígbà tí gbogbo Fúlàní àti àwọn Ọlárẹ̀wájú ẹ káàbọ̀ tó fẹ́ máa pa wọ́n nípakúpa ń bẹ̀ o. Ṣé ń gbọ́? Ohun tó jọ mí lójú tó yà mí lẹ́nu ni pé iye Yorùbá ò sí rárá. Níbo ẹran Fúlàní ò jẹ́? Kí làwọn fi ń rò kí là ń rò kí ló dé? Ẹran Fúlàní ló fà á. Mo rò wípé àsìkò ti tó àjò lè dòkó lélé mọ́relé o. Ó sú wa o. Ọmọ Yorùbá àtàtà. Ìjàngbara Yorùbá. Ẹ jẹ́ ká padà sílé. Ẹ káàbọ̀. Bébí bí àjọṣepọ̀ ò bá jọ símọ́ tí ò bá yẹ mọ́. Ó sú wa o. Ẹ jẹ́ kó ní kálukú kó máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ó sú mi o. Wọn bí wa papọ̀ o. Ó sú mi o. Dandan ni kí àwa Haúsá kájọ ṣe papọ̀. Bẹ́ẹ̀ ni bóbìnrin bá lọ lé ọkọ bí ilé ọkọ ò bá san tí ò bá gbé. Á dẹ̀ padà. Ṣé bó máa padà sọ́dọ̀ àwọn òbí ẹ̀? Ó sú mi o. Èwo ni abọ́kọ̀ kú láì ṣe rúùtù? Ọdún wo ni Yorùbá ti jẹ́ olórí orílẹ̀-èdè gbẹ̀yìn? Ẹ ṣé níní. Ọdún wo ni Yorùbá ti jẹ́ igbákejì ó di méjì igbákejì tí ń bẹ ń bẹ lọ́wọ́ Ọ̀ṣínbàjò kọ́kọ́rọ́ ni wọ́n fi há baba lẹ́nu kò lè wí nǹkan kan. Ẹnu ó ti di àdùpàtì láṣọ tó gbó lọ́rọ̀ rẹ̀. Bàbá ti gan pa. ẹjẹ́ sòótọ́ ọ̀rọ̀. Mo gba ìpè kan lánàá
òun ló ká mi lára. Àwọn ọmọ wa sójà tó wà lójú ogun níbi tí Boko Haram wà. Ìyàlẹ́nu ló jẹ́ nígbà tí èmi àti arákùnrin yìí tá a sọ̀rọ̀, ọ̀rọ̀ tá a sọ ó lé ní wákàtí 2. Ó ní bàbá ẹ dákun ẹ gbà wá. Ẹ ṣeun bàbá wa Nǹkan ń Felix ṣẹlẹ̀. Ológbòṣẹ́rẹ́. Yorùbá ti kú sóko ẹrú tán àti ìmọ̀. Ó ga. Ó ní wọ́n fẹ́ rán gbogbo àwọn sójà lọ sí ẹ̀kọ́. Gbogbo wọn tí wọ́n lọ tán dé tán. Hey, kàkà kí ìyá wọ́n mi fi ọmọ wọ́n síbi ọlọ́pẹ́ tó mama dára. peace. Ó You ní are wọ́n the kó gbogbo best. wọn. I love you. Ẹ ṣeun Àwọn Haúsá for all your wọ́n mú advices. 3. Àwọn Fúlàní wọ́n mú ẹyọ kan, ó bá jẹ́ 4. Ẹ kíyèsí. Ó ní wọ́n mú Yíbò àti Yorùbá àti àwọn ìlú kí là ń pè yìí, àwọn Ẹ̀dó. Ó ní gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn jẹ́ 76. Ó ní Yorùbá jẹ́ 47 nínú wọn. Ó ní wọ́n bá dà wọ́n pé kán lọ kojú Boko Haram o. Ó ní kò wá tán síbẹ̀ o. Haúsá 4 péré Haúsá 3 tó wà nínú wọn àti Fúlàní kan tán bá ti ń lọ sójú ogun wọn kì í jẹ́ kán bá wọn lọ. Ó ní wọ́n máa ń pe wọ́n ní dáhùn wọn ọ̀gbá Haúsá. Wọ́n máa ń pe àwọn Yorùbá ní gbèrègbè, àwọn Yíbò wọ́n á pè wọ́n ní yánríyàn. Olórúkọ tó ń pè wọ́n nìyẹn, ó ní wọ́n máa ń tì wọ́n mọ́lé ṣeré ńbẹ̀ ni. Wọ́n sọ pé àwọn Yorùbá àwọn Yíbò àwọn ọmọ Yíbò tí ò wúlò fún nǹkan kan. Ó ní àwọn ni wọ́n máa ń tì síwájú o. Àìmọye ọmọ Yorùbá tó wà ńbẹ̀, èyí tó bá jẹ́ kó kọ̀ tí ò tètè fẹ́ lọ, wọ́n á tì mọ́nú gadrúùmù ńbẹ̀ ọjọ́ 3 kò ní jẹun. Tẹ́ ẹ bá kíyèsí gbogbo ẹ̀yin Yorùbá, Oòduà, Ọ̀rànyàn, níbo lẹ wà? Ẹ dìde. Kábíyèsí Olódùmarè. Gbogbo iléeṣẹ́ ńláńlá káàkiri àgbáyé, Haúsá ló jó lórí bẹ́ẹ̀. Custom, Haúsá ló hẹ̀dí ẹ̀. Ọlọ́pàá, Haúsá ló hẹ̀dí ẹ̀. Civil defence, Haúsá ló hẹ̀dí ẹ̀. Airport, Haúsá ló wà ńbẹ̀ tó hẹ̀dí ẹ̀. Chevron, Shed, Haúsá ló hẹ̀dí ẹ̀. Immigration, Haúsá ló hẹ̀dí ẹ̀. Gbogbo ibi tó wà ní top káàkiri àgbáyé, Haúsá ni. Yorùbá ẹ̀dẹ̀ lájúlẹ̀ ń wòran. Ní bí ọ̀sẹ̀ bíi 5 sẹ́yìn, gbogbo òkè ehò Èrúwà tí ẹ bá rántí, bàbá wa Gani Adams ní pé ọ̀nà kan wà tó líìkì láti ọ̀nà òkè ehò sí Sókótó, wákàtí 3 péré ni tán bá lè ṣe ọ̀nà bẹ̀. Wọ́n ní wọ́n bá power bank tó lé ní 50 ńbẹ̀. Àwọn bòròró, àwọn Fúlàní ni wọ́n di ẹrù ńláńlá síbẹ̀ tán wà lẹ́nu bodè. Gbogbo ẹnu bodè Yorùbá ni wọ́n ti wà. Wọ́n dúró dè wá ká sọ pé a fẹ́ gbòmìnira, kí wọ́n ya wọ̀lú pẹ̀lú ìbọn àtọ̀kọ̀ àtàdá àti bọ́ǹbù gbogbo. Gbogbo ọmọ Yorùbá níbo lẹ wà? Kí ló dé? Ẹ dìde. Àsìkò ti tó ká padà lẹ́yìn àwọn ará bí o. Ó ti tó, oko ìfúnniṣẹrú ti tó. Àwọn Yíbò dìde lọ́jọ́ sí pọ́n fẹ́ gbòmìnira. Ẹ̀dẹ̀ pera yín lọ́mọ Yorùbá. Ikú bàbá yèyé. Ó ga. Ọ̀jàjà. Ó lágbára. Ọ̀yọ́ Ifẹ̀. Ẹ dákun ẹ dìde. Ngbò. Ẹ má Ìdí jẹ́ wọn kí ti Yorùbá gán mọ̀ ṣe wọnú àwọn lè oko dìde. ìparun. Gbogbo tó bá máa gbà ní kẹ́fí fún. Ẹran Fúlàní ṣiṣẹ́ Ẹran lọ́wọ́. fúlàjì
Yorùbá ẹnà dúró ẹjá kúrò lóko ẹrú ẹran ẹ Fúlàní jẹ́ kí Yorùbá ó dá dúró àwa Odùduwà. tó ìwọ̀nba èyí tí mo wí lónìí mo tún padà bọ̀ o ṣùgbọ́n gbogbo ẹ̀yin bàbá ẹ̀yin màmá tẹ́ ẹ bá gbọ́ ọ́díò yìí ẹ bá ń jù ú ẹ ju fọ́nrán yìí káàkiri ẹ jẹ́ kí Yorùbá ó gbáradì. àwọn ará bí ọ̀fẹ́ fi wálẹ̀ bẹ́ẹ̀ ni oko ẹrú náà fẹ́ fi wá sí. ìpinnu àti ìmọ̀ràn wọn nísìnyí ni pé kán máa yanjú wa lẹ́yọ kọ̀ọ̀kan. ẹ múra Yorùbá ronú o a ò ní kú sóko ẹrú mo wí pé a ò ní kú sóko ẹrú Yorùbá ilé yá ẹ̀jẹ̀ àlọ́lé. tó ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ká tó wá fọ́ sí wẹ́wẹ́ ká tó wọnú agbami ètò lọ ẹ jẹ́ ká kọ́kọ́ júbà bẹ́ẹ̀ ni mo júbà Olódùmarè ọba àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ tí ò bá fi ti Olódùmarè ṣe irọ́ pátá lásán gbà ni wọ́n pa. mo júbà rẹ Olódùmarè ọba tó tẹ́lẹ̀ kí a tó tẹ́ni ọba tó fayé ṣe àpótí ìtìsẹ̀ tó fọ̀run ṣàgbéjì ara Ọlọ́run ọba tó ní gbogbo ẹ̀mí ní gbogbo inú ènìyàn pátápátá ìbà. mo júbà gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé pátápátá àti agbára tó di gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mú. mo júbà gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Oòduà pátápátá àti agbára tó di orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Oòduà mú. mo júbà gbogbo àwọn tó kọ́kọ́ tẹ ilẹ̀ Oòduà dó ẹ jẹ́ kí ìbà mi kó ṣẹ. mo júbà agbára tí wọ́n fi tẹ ilẹ̀ Oòduà dó ẹ jẹ́ kí ìbà mi kó ṣẹ. ọkọ́ tí a fi kọ́kọ́ ro ilẹ̀ Oòduà ìbà. àdá tí a fi kọ́kọ́ yẹ̀nà ní ilẹ̀ Oòduà ìbà. ọwọ̀ tí a fi kọ́kọ́ gbálẹ̀ ní ilẹ̀ Oòduà ìbà. mo júbà òṣì ayé pátápátá mo júbà gbogbo ọ̀rẹ́ ayé pátápátá. mo júbà gbogbo ọ̀rọ̀ nú igi ọ̀rọ̀ nú afẹ́fẹ́ ọ̀rọ̀ nú omi ọ̀rọ̀ Ilé Ifẹ̀ ìbà. mo júbà gbogbo àwọn alágbára ayé pátápátá. mo júbà gbogbo àwọn alágbára ọ̀run agbára abẹ́ẹ̀lẹ̀ mo júbà ẹ jẹ́ kó ojú mi ṣe. ẹni pé àdáṣe ní ihun mọ́ ìbà kí ihun mọ́. gbogbo òrìṣà àgbáyé pátápátá mo júbà ọba lú ayé Ọbàtálá ọba tàṣà ọba takuntakun lóde ìṣàlú ayé ìbà. mo júbà Ṣàngó mo júbà Ọya mo júbà obìnrin òjòwú ọlọ́jọ́ ọjà ọlọ́jà Àrẹ̀mọ ìbà ẹ jẹ́ ojú mi ṣe. mo júbà èṣù láàlú ògiri òkú ẹbọra rere tí ń jẹ́ látọ̀ pa òbẹ́lẹ́kún sunkún kẹ́rù òbẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàróyè ń ṣẹ̀jẹ̀ ògbéni níjà kẹ́rù òbo níjà èṣù ló ń jẹ́ bẹ́ẹ̀. gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ tí ò bá fi ti Olódùmarè ṣe àníṣe irọ́ lásán pátápá ni wọ́n pa. Olódùmarè ìbà lẹ́ẹ̀kan sí mo júbà ẹ jẹ́ ojú mi ṣe. mo júbà gbogbo obìnrin ayé pátápátá obìnrin ilẹ̀ Oòduà ìbà ọkùnrin ilẹ̀ Oòduà ìbà ọmọdé ilẹ̀ Oòduà ìbà àgbàlagbà ilẹ̀ Oòduà ìbà ẹ jẹ́ kó ojú mi ṣe. torí wípé ẹ ti sọ wípé àdáṣe ní ihun mọ́ ìbà kì í hun mọ́. mo júbà gbogbo ẹ̀yin ìyá mi ọlọ́jà Àrẹ̀mọ ẹ̀yin ìyá mi ọlọ́jà Àrẹ̀mọ olóbò àkìdó ẹ̀yin ìyá mi àfúyẹ́ gẹ́gẹ́ níyẹ̀ẹ́. mo ti máa ń sọ wípé ìgbàkigbà ló bá wù ẹyẹ ìyá mi láti fò ni ẹyẹ ìyá mi máa fò láì forí sọ́gi. ẹ̀yin ìyá mi ológo àárọ̀ ológo ọ̀sán ológo ìrọ̀lẹ́ ológo ìyálẹ̀ta ológo òru bẹ́ẹ̀ ni olókìkí every time olókìkí gbogbo ìgbà tí kìí ṣe olókìkí òru nìkan ni ẹ̀yin ìyá mi. ẹ̀yin ìyá mi ajímájẹ nǹkan tó léegun. ẹ̀yin ìyá mi ọlọ́jà Àrẹ̀mọ tó pọ̀n mí títí tí ò dẹ̀ jẹ́ kẹ́sẹ̀ mi ó wọ́lẹ̀ ẹ ṣeun mo dúpẹ́. ìyá mọ̀ pó ìbà ìyá mọ̀ pó ìbà ìyá mọ̀ pó ìbà mo júbà ìyá mọ̀ pó tó dorí kodò tí ò ṣomi ìyá mọ̀ pó tó dorí kodò tí ò ṣẹ̀jẹ̀ ẹ jẹ́ kojú mi ṣe. mo júbà lákìrìbọ̀tò tí ò lójú awẹ́ ẹ
ẹ jẹ́ kójú mi ṣe. Mojúbà ìyá kèrè ààrẹ orí ìtẹ́, mojúbà yín, ẹ jẹ́ kójú mi ṣe. Ìyálóde ìyálọ́jà ìbà, ẹ jẹ́ kójú mi ṣe. Bẹ́ẹ̀ ni ìyámọdé mojúbà, ẹ jẹ́ kójú mi ṣe. Gbogbo alágbára pátápátá mojúbà yín, ẹ jẹ́ ojú mi ṣe. Adáṣe ní humọ̀, ìbà ò gbọdọ̀ humọ̀. Torí ewúrẹ́ tó wọlé tí ò kágò, ìyẹn mà ló dẹran àmúso. Àgùntàn tó wọlé tí ò kágò, òun ló dẹran àmújẹyán. Kí má bàa dẹran àmúso, kí má bàa dẹran àmújẹyán ni mo ṣe júbà lọ́wọ́ ẹ̀yin tó láyé. Bẹ́ẹ̀ ni ẹ má wàá gbàgbé o wípé asín ni mí, mi kì í ṣẹran ìlàjẹ lọ́wọ́ iṣó. Ọ̀gà ni mí, mi kì í ṣẹran àásìn lọ́bẹ̀. Bá a bá má kèrè tí ò bá jọ kọ̀kọ̀ á jọ̀wọ́ ẹ̀ lẹ́nu. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ kójú mi ṣe, mo fẹ́ máa wọ àgbà mi ètò lọ. Tó ẹ̀yin èèyàn mi àti júbà, wọ́n sì ti ní yóò mọ yẹ wá kò ní yẹ ẹ lẹ̀ lórí ọ̀rọ̀ Odùduwà Republic yìí, a ó mọ rí ìṣe. Mo fẹ́ ká kọ́kọ́ lọ sórí ohun tí a gbọ́ lẹ́ẹ̀kan yẹn kí a tó gbé bàbá wa wọlé. Ohun yẹn jẹ́ kó yé wa. Tí ẹ ò bá gbàgbé, nígbà kan rí mo ti gbé bàbá wa sójà kan wá sórí ètò yìí rí. Láṣẹ Èdùmàrè, mi ò tún ní pẹ́ gbé bàbá wa yìí wá sórí ètò. Ìgbà tó máa jẹ́ mi ò ní sọ, mi ò dẹ̀ ní lè sọ torí àwọn tí ìsọ̀rọ̀ lé lórí. Ṣùgbọ́n àwọn bàbá wa yìí tó jẹ́ sójà tí wọ́n ti lọ ọ̀nà òrèrè oko Boko Haram padà bọ̀ yìí, wọ́n sọ fún wa wípé àwọn náà máa lọ resign lọ́dún tó ń bọ̀. Kódà níbi tí wọ́n tún fi jẹ́ kó yé wa wípé àwọn sójà tí wọ́n ti kó lọ rí sí ilẹ̀ Boko Haram tó jẹ́ ọmọ Yorùbá àti Ìgbò tí wọ́n ti lọ tí wọ́n ti bọ̀, wọ́n tún fẹ́ gbìyànjú àti gbé àwọn lọ sí oko Boko Haram padà. Ipe wọ́n ti ń to ìwé yẹn lọ́wọ́, ṣùgbọ́n àwọn nílò change kékeré kan, 20,000 naira lọ́pẹ́ fún mi ńgbà náà pé àwọn fẹ́ fi debunk ìwé yẹn pé àwọn ò ní lè lọ. Ipe torí àwọn tí ń prepare láti kọ̀wé fiṣẹ́ sílẹ̀. Mo fi ẹ má jẹ́ sọ̀rọ̀ lórí nítorí fi 20,000 naira yẹn ṣe nítorí wípé nítorí àwọn ẹlòmíì náà tí wọ́n tún fẹ́ gbégbèsè yẹn kí wọ́n lè láǹfààní irú ẹ̀ láàrin àwọn sójà. Mo sáré fi ìtara fi owó yẹn ránṣẹ́ nínú owó tí ẹ̀yin èèyàn wa tẹ́ fi ń ràn wá lọ́wọ́ náà ni mo ti sáré fi ránṣẹ́ sí wọn. Ọ̀dọ̀ ó ti lọ bí oṣù kan tí irú ẹ̀ ṣẹlẹ̀ sí àbọ̀sẹ̀ mẹ́ta pé kán má bàa gbé wọn padà sí ilẹ̀ Boko Haram kí wọ́n lè mórí bọ́ kúrò ní àti padà sí ibẹ̀ torí wọ́n ní àwọn tẹ̀ pẹ̀lú gbogbo agbára tí wọ́n ní wà lára àwọn ò ṣetán àti torí Olódùmarè ló yọ àwọn ò dẹ̀ ṣetán àti padà síbẹ̀. Lórí ọ̀rọ̀ tí bàbá wa sọ yìí, tẹ́ bá ti ń follow show mi tó ti ṣe díẹ̀, ẹ máa rántí wípé lóòótọ́ bàbá wa yìí ti sọ bẹ́ẹ̀ pé Yorùbá àti Ìgbò ló máa ń pọ̀ jù nínú sójà tí wọ́n bá fẹ́ kó lọ láti lọ kojú àwọn Boko Haram. Kí nìdí? Mo ṣẹ̀ wá jókòó mo wá rò gbà tí mo gbọ́ ohùn bàbá wa yìí. Ẹ̀yin tí ẹ bá fẹ́ ohùn bàbá wa yẹn tí ọlọ́wọ́ bọ́tì wa tí wọ́n bá ti paste nọ́mbà tí ẹ lè pè sí tí wọ́n bá ti paste ẹ̀ sílẹ̀, ẹ máa fi nọ́mbà yẹn send message pé ẹ fi send àtẹ̀jíṣẹ́ sí wa pé ẹ fẹ́ gba ohùn tí mo play láti bẹ̀rẹ̀ show yìí, màá lè fi ránṣẹ́ sí yín. Bàbá yìí sọ̀rọ̀, ó wá mú mi padà sínú show tí a ṣe tí
ọlọ́wọ́ bọ́tìn wa ti dé o, ẹ̀yin dẹ̀ ni mo ṣẹ̀ fẹ́ táàgì ní ìsìn. Ẹ ṣeun tí ẹ ti darapọ̀ mọ́ wa. Ẹ ṣé mo dúpẹ́, ọlọ́wọ́ bọ́tìn wa ẹ kú iṣẹ́, kò ní sú wa, kò ní rẹ̀ wá. Kí ni mo fẹ́ sọ nínú ọ̀rọ̀ yìí ni wípé bàbá wa yìí jẹ́ kó yé wa nínú voice note yìí síwájú àti síwájú sí wípé àwọn Ìgbò àti àwa Yorùbá la máa ń pọ̀ jù nínú àwọn ọmọ ogun tí wọ́n fẹ́ lọ kojú Boko Haram. Ibẹ̀ ló wá mú mi ronú padà pé ogun ti wà tipẹ́tipẹ́ nílẹ̀ Yorùbá. Ogun ti wà, àwọn ogun tá àti ẹ̀ fojú sí rárá ló ń jà wá. Ibi ọ̀nà tá àti ẹ̀ fojú sí ni wọ́n ti ń gbà fi ogun jà wá. Wọ́n dá Boko Haram sílẹ̀, fúnra wọn náà ni wọ́n dá Boko Haram sílẹ̀ o. Wọ́n wá ń kó àwọn ọmọ wa, ọmọ Yorùbá àti ọmọ Ìgbò àti díẹ̀ nínú àwọn Haúsá àti Fúlàní. Wọ́n wá ń kó wọn lọ sí ojú ogun Boko Haram kí wọ́n lè máa pa àwọn ọmọ Yorùbá, àwọn ọkùnrin wa tó sán ogun, kí wọ́n lè máa pa wọ́n bó ṣe wù wọ́n. Ìdí nìyẹn tí wọ́n fi dá ogun Boko Haram sílẹ̀, kí àwa tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n ti pa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin wa. Wọ́n á ṣẹ̀wárí wípé àti dínkù, tá bá ti dínkù dáadáa, wọ́n ṣẹ̀wá kógun jàlú. Ẹ rí wípé nǹkan tán ṣe nìyẹn. Bóyá lómi ò tí ì máa ronú débẹ̀ bẹ́mi ṣe ń ro yìí. Èmi fẹ́ ká jọ máa ronú yẹn débẹ̀ pé ìdí tí wọ́n fi dá Boko Haram lẹ̀ ni wípé kó máa kó àwọn ọmọ wa lọ sójú ogun, kó lè lọ máa pa wọ́n síbẹ̀. A dẹ̀ ń sọ bẹ́ẹ̀ ni, ẹ bá wa tẹ tó bá ti tẹ nọ́mbà wa sílẹ̀, ẹ máa béèrè voice note ẹ fún ìtẹ̀tìmọ̀ nọ́mbà wa tẹ́lẹ̀, ẹ béèrè voice note yẹn. Mo máa fi ránṣẹ́ sí amójú ẹ̀rọ wa ní ìsìn. So tẹ bá ti fi mẹ́sẹ̀gì fún wọn pé ẹ fẹ́ voice note yẹn, wọ́n máa fi ránṣẹ́ sí yín lẹ́sẹ̀kẹsẹ̀ ká tó kúrò lórí ètò. Torí mi ò fẹ́ kí àwọn èèyàn tí máa pè wọlé ní ìsìn. Amójú ẹ̀rọ wa mo ti sẹ́ndì ohun yẹn sí yín kí ẹ bá wa máa sẹ́ndì ẹ̀ fún àwọn èèyàn tó bá fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí yín pé àwọn fẹ́ ohun tí a gbé jáde lẹ́ẹ̀kan yẹn. Bàbá yìí jẹ́ kó yé wa wípé ogun tí ń jà wá tipẹ́tipẹ́, àwa la kàn fúra ni. Ọ̀nà tí wọ́n gbà ń jagun yẹn fi ogun jà wá ló yàtọ̀. Àwa mo dẹ̀ ti sọ nínú fídíò mi kan wípé tí a bá ń retí kí Fúlàní ya wọ̀lú kó ogun bẹ̀rẹ̀, wọ́n má lè má ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n bó ṣe ń ṣe àṣọgbá làwọn ilé tí mo kà sí, tí wọ́n mú wa ní ẹní méjì. Ẹ máa gbọ́ pé wọ́n ti bẹ́ orí ẹnìkan lénìí, àwọn kan lọ sí oko, wọ́n ti bẹ́ apá wọn, wọ́n ti gé wọn lápá. Wọ́n ti ń kógun jà wá. Ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká jí dìde, àwa ọmọ Oòduà. Ìyàwó Rukayat, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí amójú ẹ̀rọ wa, wọ́n máa fi voice note yẹn ránṣẹ́ sí yín, ẹ̀yin náà lè gbọ́. Ogun ti ń jà wá tipẹ́, wọ́n ti ń ṣe àṣọgbá lé wa lórí nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n àrònú lọbẹ̀, ibi tí a fojú sí ọ̀nà ò gbabẹ̀. Àwa ń dúró pé kí Fúlàní ya bò wá, káwa náà ya bò wọ́n. Àwọn ń fi ọpọlọ wọn ja ogun pẹ̀lú wa. Àwa ń jókòó nínú ilé wa pé ìlú ò tí ì dàrú, gbogbo ẹ̀ ò tí ì dàrú. Bẹ́ẹ̀ ni ìyá bàbá mi Jones, wọ́n ní kinní yìí ti wà tipẹ́ láti ìgbà ogun abẹ́lé Biafra ló ti wà. Bẹ́ẹ̀ ni
wọ́n ti ń kógun yẹn jà wá ní ọ̀kan èjì ọ̀kan èjì ẹ̀ta ẹ̀rin tó ti ń mú wa díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ nípa pé àwọn ọmọ wa tó lọ ń join ní army tí wọ́n lọ ń darapọ̀ mọ́ṣẹ́ ológun kí wọ́n lè máa mú wa mọ́lẹ̀ láti bẹ̀. Ìdí nìyẹn tí bàbá wa ta gbé wá sórí ètò tó jẹ́ sójà yẹn, tẹ́ bá rántí wọ́n sọ fún wa iye àwọn tí àwọn wá láti Ogun State. Ìwé tí mo kọ sílẹ̀ sí kò sí bí mi ò bá kà jáde. Iye àwọn tó kù nínú àwọn bíi 27 kí náà ń pè 27 ọgbọ̀n ó dín ní mẹ́tàdínlọ́gbọ̀n táwọn ń lọ láti Ogun State. Wọn mi ò fẹ́ porúkọ ibẹ̀ yẹn ní state ibẹ̀ yẹn káṣà ní kí n fi ìlú mi ṣe àpèjúwe. Kéèyàn lọ láti Ìpẹ̀rù ní ìsìn kó jẹ́ Pẹ̀rù nìkan ni àwọn sójà yẹn bíi 27 ni wọ́n ti mú sójà 27 kó wá ku àwọn mẹ́ta nínú 27. Ẹ wo bó ṣe máa mú sójà ní Pẹ̀rù tó máa mú ní Ìjẹ̀bú Igbó tó máa mú ní Ìjẹ̀bú Ifọ̀ tó máa mú ní Ṣàgámù tó máa mú ní Abẹ́òkúta kó tó kan Ìjẹ̀bú Òde kó tó kan gbá kó tó kan àwo Ìjẹ̀bú Ìlọ́rà gbogbo àwọn bẹ́ẹ̀ yẹn Ìlíṣàn kan ká àwọn káṣáàkà pé 27 lọ mú nínú gbogbo àwọn ìlú yìí. Ká wá ka gbogbo àwa ọmọ Yorùbá pátá gbogbo ilẹ̀ Yorùbá pátá kí wọ́n wá ṣa sójà 27 ní ìlú kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá mélòó ló ti kó lọ yẹn? Wọ́n dẹ̀ ń recruit wọn lọ́dọọdún. Wọ́n dẹ̀ ń kó wọn lọ sí ọ̀dọ̀ Boko Haram. Wọ́n lọ bá wọn jà. Wọ́n dẹ̀ ń kú síbẹ̀. Ṣé ẹ rí pé ogun ni? Ṣé ẹ rí pé wọ́n ti pa wọ́n bẹ́ẹ̀ yẹn? Ṣé ẹ rí pé wọ́n pa wá díẹ̀díẹ̀ ni? Ṣé ẹ rí pé wọ́n fẹ́ dín wa kù kó tó wá fèsì wa? Àṣọgbá ló ń ṣe bàbá mi Adéníyì Jubril ẹ káàbọ̀. Àṣọgbá ni wọ́n ń ṣe. Àwa ń wí tán wọn ò ní jẹ́ bá a kú wí wọn ní ẹnu wa ti gbọ̀rọ̀ jù. Bá a kú sọ ọ̀nà òdì ló máa gbà lára wọn. Wọn ò ní jẹ́ á wí wọn ò ní jẹ́ á sọ. Bá a sọ̀rọ̀ wọn á ní àfọpọlọ gbé kalẹ̀. Wọn á ní àìfẹ̀lẹ̀ kébò sí òun ní òjì rẹ́ni bá ìfẹ̀lẹ̀ bá wa jó. Mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ gbogbo àwa ọmọ Oòduà. Ìbéèrè èèyàn kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo àwa ọmọ Oòduà ni wípé ìgbà tí àwa tá à ń ṣe ètò yìí, èmi tí mò ń ṣètò léni yìí, mo mọyé èèyàn tó ti pè mí tí wọ́n ti fún mi ní information. Gbogbo ẹ̀kọ́ la máa bọ́ síta wá sọ. Èmi tí mo kàn ń ṣètò lásán mi ò di ipò kankan mú nílẹ̀ Yorùbá. Èmo kàn ń ṣe ètò pé lórí bí Yorùbá ṣe máa dá dúró. Mi ò di ipò kankan mú. Mo rí èèyàn fún mi ní information. Ẹ wá jẹ́ ká gbé sọ́pọ̀ lọ́wọ́ wò àwọn tó wá di ipò mú nílẹ̀ Yorùbá, ipò ńlá ìgbò tí ò ṣe é fọwọ́ rọ́tì sẹ́yìn. Ẹ mọye information tí wọ́n mọ̀ táwa ò mọ̀ tó lè jẹ́ deadly information tó lè ṣekú pa gbogbo ilẹ̀ Yorùbá, tó lè mú kí gbogbo ilẹ̀ Yorùbá parun. Ìgbà tí àwa tá à ń sọ̀rọ̀ tá à ń rí information kéékèèké gbà tá à ń bọ́ síta tá à ń kígbe tá à ń lọgun tá à ń fẹ́ fún tí gbogbo ọpọlọ wa fẹ́ ṣe bí ẹni tó fata rẹ́ǹdì à ń kígbe báyìí à ń faraya báyìí. How much more à ń bẹ̀lẹ̀ tà sí ẹni tó di ipò mú ní ilẹ̀ Oòduà? Information wo lẹ máa rò pé ó máa dé etí tiwọn ṣá? Ṣé ẹ mọ̀ wípé kí ọ̀pọ̀lọpọ̀ ibi tó ṣẹlẹ̀ nílẹ̀ Oòduà ó ti dọ́dọ̀ tiwọn, ṣùgbọ́n kí ni wọ́n ṣe láti dá ọwọ́ ibi yìí dúró? Wọn ò ṣe nǹkan kan. Wọ́n káwọ́ gbéra torí pé kí ni? Torí pé wọ́n ń jẹ wọ́n mu. Information tó lè ba ìlú jẹ́, tó lè mú kí ogúnlọ́gọ̀ ẹ̀mí lọ,
ó ti dé ọ̀dọ̀ àwọn kinní burúkú yìí tí wọ́n pera wọn ní olórí wa ní ilẹ̀ Yorùbá, ṣùgbọ́n wọ́n jókòó nítorí pé wọ́n ń gba sálárì. So nítorí kó má bàa dí ìkòkò ọbẹ̀ tiwọn lọ́wọ́, àwa aráàlú ò bá kú tán lójú wọn, kí sálárì tiwọn ṣáà má ti dáwọ́ dúró ni. Mi ò sọ̀rọ̀ àwọn ọba nìkan níbí yìí o, but gbogbo wọn pátápátá wọ́n dẹ̀ mọ́ra wọn. Ìwọ tó di ipò ńlá gbòógì nílẹ̀ Yorùbá, o mọrú information tó ń dọ́wọ́ ẹ ní gbogbo àsìkò. Even ibi tó tún wá shock mi dé, ẹ tún máa jókòó pẹ̀lú àwọn Fúlàní yìí lórí tébù, ẹ tún máa gbọ́ tí wọ́n ń tojú yín yẹ̀yìn má bọ̀. Ṣùgbọ́n ẹ máa rò wípé kò ṣáà ní kan àwọn ọmọ mi. Ibo lẹ ti lọ fẹ́ lọ? Yes, nínú àwọn olórí wa yẹn pàápàá jùlọ àwọn ọba, wọ́n máa jókòó báyìí, Fúlàní máa jókòó báyìí, gbogbo wọn máa jókòó sí tébù báyìí, sórí tábìlì báyìí. Wọ́n á máa sọ fún wọn pé òkè o, àwọn ọmọ wa fẹ́ lọ strike níbi báyìí o. Àgbọ̀ ẹ ṣé kò ní súnmọ́ ààfin mi ṣá? Okay, ẹ lè máa lọ. Yes, I put it to you. Torí tí kò bá rí bẹ́ẹ̀ ni, ẹ máa dìde, ẹ máa wá nǹkan ṣe sí ọ̀rọ̀ tó wà nílẹ̀. Torí ẹ ti mọ bí tí wọ́n ti ń gbé agbára ìjà wọn lọ. Ẹ ti mọ bí, ẹ mọ̀ wípé nígbà tó bá ṣetán pẹ̀lú àwa, táwa jẹ́ ọmọ ìlú, wọ́n wá fèsì ẹ̀yìn. Wọ́n mọ̀ ẹni tí ẹ̀ ń ta aráalé yín fún lọ́pọ̀, òun gan kò lè gọ̀ títí kó fọkàn tẹ̀yìn, kó gbọ́kàn lé yín. Ó ti mọ̀ wípé ọ̀dàlẹ̀ ni yín, anytime lẹ lè da àwọn náà, wọ́n á ti torí ẹ̀ wọ́n á tojú yín yọ̀dà, wọ́n á tẹ̀yìn yín kìbàkọ̀ padà. Torí wọ́n mọ̀ wípé you are a bastard, a traitor will always be a traitor. Ọ̀dàlẹ̀ lọ̀dàlẹ̀ máa jẹ́. Wọ́n mọ̀ wípé ìgbà tẹ́ bá da, tí wọ́n bá lè da ọmọ ìyá ẹ báyìí, èmi tí mi ò wá kí n ṣe ọmọ ìyá ẹjọ́ kan ló máa dà mí. Tó bá paráàlú tí wọ́n máa pẹ̀yìn náà, wọ́n á pa yín. Mi ò fẹ́ bínú, mo fẹ́ tẹ̀lé lórí gbogbo ọjọ́ tí mo ti ń bínú. Mo mọ̀ wípé ó ń kàn yín ní akíyẹmí ara. Ẹni tó bá bínú sí Òòṣàtọ́lá, kì í ṣèmi ló bínú sí, àwọn gbarúmọlẹ̀ ló ń bínú sí. Torí àwọn ló ń bínú sí yín tán ní kí n wá sọ fún yín pé ẹ ti gọ̀ ju, ẹ fẹnu họra. Ẹ gọ̀ bí ẹ̀kọ́ méjì tí wọ́n ń jẹ̀kan lọ́wọ́ tí kàn wò kò wá nǹkan ṣe sí. Ṣé o mọ̀ wípé ẹ̀kọ́ méjì tí wọ́n ń jẹ̀kan lọ́wọ́ yẹn, tó bá jẹ èèyàn kan tó ń jẹ lọ́wọ́ tán yẹn, wọ́n á wá jẹ̀wọ̀ ni. Àwa lẹ̀kọ́ èèyàn kan tí wọ́n ń jẹ lọ́wọ́, ńgbà tó bá jẹ wá tán, gbogbo ẹ̀yin ọba pátálà ìkù kan wọ́n máa jẹ yín ní. Tọmọtọmọ dẹ̀ ni, tayàtayà tí òun ní yín. Sọ̀rọ̀ ẹ̀ ń sọ wípé a bọ̀wọ̀ fún ọba. Ẹ fi ìbọ̀wọ̀ sẹ́gbẹ̀ẹ́ kan. Ọba máa bọ̀wọ̀ fún èmi tí mo jẹ́ aráàlú. Ẹ̀mí mi máa jọ ọba lójú, torí pé tí mi ò bá sí láyé, kí ni ọba fẹ́ jẹ ọba lé? Tí kò bá sí aráàlú, èèyàn ló wà lẹ́yìn ọba tí wọ́n fi ń pe ọba ní àléébá. Àmọ́ àtànra wa, a mọ̀ wípé kì í ṣe àwọn onílẹ̀ ló gbé yín síbẹ̀. A mọ̀ wípé wọn ò bí fákún wọn tó gbé yín síbẹ̀. Àwa náà ò gọ̀. A mọ̀ wípé kì í ṣàwọn alálẹ̀ ló gbé yín síbẹ̀. A mọ̀ wípé ọ̀nà àlùmọ̀kọ́rọ́yé náà lẹ gbà débẹ̀. Tó bá tiẹ̀ wá jẹ́ wípé ọ̀nà àlùmọ̀kọ́rọ́yé lẹ gbà débẹ̀, ṣé wọ́n sọ ọpọlọ yín mọ́ ẹ̀kùn yín ni? Kẹ má lè dánú rò wípé òkè mo tẹ̀ gba àlùmọ̀kọ́rọ́yé débì yìí, ṣùgbọ́n kíní yìí tó bá mú ẹ̀mí àwọn èèyàn mi lọ tán, èmi náà ló ń bọ̀ wá mú mi. Ṣé wọ́n sọ fún yín wípé àwa tá wà nílùú yẹn a ò lọ́pọlọ tá à ń rò ní? Tí súnsún mi bá kàn gírí, a máa ń yíjú padà sí ni. Ẹ ti sún wa kàn gírí náà.
wọ́n wá ń pè yín à ń kì í à ń sà ẹlẹ́ẹ̀mẹ́ni òkú ẹni tó kú yẹn wọ́n gbé bọ̀ nínú ilé yín ẹ má wulẹ̀ ẹni tó ń gbéyàwó bọ̀ wá bá ní ẹ má garùn náà òótọ́ ọ̀rọ̀ ni ká má sàn òótọ́ ọ̀rọ̀ kò ní ká má sàn bó tilẹ̀ korò tó a máa sọ náà ni ó korò gidi gan a máa sọ náà ni kí ló dé kí la gbà lọ́wọ́ yín tẹ ní pé ká mórí wá ká fọrùn lẹ̀ a ti mọ̀ wípé wọ́n gbé yín síbẹ̀ ni yes a ti tòjé bo lóòṣà lọ́wọ́ ó kú bàbá ẹni tó máa bọ̀ bàbá ńlá kú bàbá ẹni tó máa bọ̀ ẹ ti wà ń bẹ̀ náà bá jẹ́ èmi nìyí ni màá ṣe bí ọmọ akin màá bọ́ síta màá wí fálára màá wí fàjèrò màá wí fọ́rọ̀ ògùn léèlà wípé lóòótọ́ mo ti gbà bẹ̀tẹ́lẹ̀ mo ti gbowó mo gbọ̀nà àlùmọ̀kọ́rọ́ yé wọ bí ṣùgbọ́n ohun tó ń ṣẹlẹ̀ ó ti wà inhuman ó ti pọ̀ jù mi ò lè dákẹ́ mọ́ ẹ̀yin ará bíi mo ti gbé orí àpèrè lẹ̀ mo ti sá lọ ṣùgbọ́n báyìí ló ṣẹlẹ̀ a máa respect yín náà báyìí ló há sí àwọn báyìí nǹkan báyìí ló ń ṣe it's what me èmi máa ṣe ẹ ti gbàgbé ni Theresa May ó bọ́ síta ó sunkún lóhun ò lè ṣe mọ́ ó lóhun ò lè ṣe mọ́ ó lóhun fẹ́ gbágbára lẹ̀ ó wá sọ òwe kan mi ò lè gbàgbé láíláí only compromise is not a bad word. Only lives depends on compromise. Why can't our kings compromise the traitors? Why can't you go back on the oath you have taken, even though it would take your lives? Why can't you die an honorable death? Why can't you tell us ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀? Why can't you tell us who is holding back our destiny? Why can't you be a man enough to come out? Kí ló dé tẹ́ fi ń ṣojo? Ẹ fẹ́ dóbò sí. Gbogbo àwọn ọmọ wẹ́wẹ́wẹ́ tẹ́ ṣì kò tí ì tó yín. Ẹ ti gbàgbé ni. Ó ní àdùnmá máa dẹ ẹ̀kẹ́ o yálúmọ́ àṣìmọ́ òyò aláta súẹ́súẹ́ àṣìmọ́ òyò aláta súẹ́ àdùnmá máa dẹ ẹ̀kẹ́ o yálúmọ́ òbò tó ń dó yẹn o ò lè fíìlì tèsì ẹ̀lẹ́kẹ́ yẹn ṣé ò mọ̀ ni àwọn tó dóbòdóbò tó kú síbẹ̀ náà nǹkan ló wà lénìí. Àwọn ọmọ tó gbé sáàfin. I'm not talking about only one king, all the kings. Ẹ lè ṣe ọmọ akin kẹ bọ́ síta kẹ sọ̀rọ̀. Kẹ kú bẹ́ẹ̀ kí ṣe ń kú. Wà láyà nígbàgbé yín Ọlọ́run. Àwa wí tán olórí burúkú olóṣì olófò. Ọmọ àlè kan wá ń sọ wípé ọmọ Yorùbá kò sí bẹ́ẹ̀ ṣe lè ràn wọ́n lọ́wọ́ tó kò sí bẹ́ẹ̀ ṣe lè forí ṣe fọrùn tó ṣe tó wọn ní appreciate ẹ. Mo ṣoore kò gbè mí ó náwó kan ìkànnù ṣé ò mọ̀ ni tí wọ́n bá jẹ́ pé ìwọ ló ṣoore tí wọn oore yẹn ò wá gbé ẹ ìzídà kó jẹ́ pé ẹni tó o ṣoore fún kò mọ̀re àbí ìwọ gan tó ń ṣoore oore ẹ̀dẹ́ ló ṣe. Let us call a spade a spade. Ó ń ṣe mí, ó ń gbà mí, a ṣe é mọ pé dúlọ́wọ́ ẹni tí ń ṣe ni títún gbà ni. Ẹ jọ̀ọ́ torí kò fi ibi kankan jọra wọn. Tó bá fẹ́ jà fún mi, jà fọ́jọ́ ọ̀la mi. Tí mi ò bá wá mọ̀re, then èpè yẹn ègún yẹn wà lórí mi. Ṣùgbọ́n ó dá mi lókòwò, ó tún fẹ́ jẹ gbárùn. Ó wá ní kí n má kọjú sí ẹ. Mi ò fi bí ṣó lóore nìyẹn.
mò ń sọ fún ẹ pé orí ẹ̀dẹ́ ló ṣe nìyẹn. Àwọn kan wá wí tán, àwọn kan wá sọ pé ò nídìí àti ṣe oore fún ọmọ Yorùbá. Ó wá sọ pé ò nídìí àti ṣe oore fún ọmọ Yorùbá, sọ kí gbogbo ọmọ Yorùbá kú. Ó ti gbàgbé pé àwọn àrọ́mọdọ́mọ ẹ wà nínú àwọn ọmọ Yorùbá tá à ń sọ yìí. Yoruba blood flows in your children's vein, and so it will flow to the end of your generations. So think, ronú kó tó ṣebi sí ọmọ Yorùbá, ronú kó tó dìtẹ̀ dojú kú pẹ̀lú ọmọ Yorùbá, wípé àwọn ọmọ ẹ, àwọn àrọ́mọdọ́mọ ẹ ó wà láàrin wa. You think you're going to be free? Lọ́rọ̀ ló pa. Àjọ wà, we are in this together. We are in this together. Èmi tèmi ń ṣe kíní ilé ni. You know why I'm doing it? You know I'm doing it. I've suffered from your own insolence. The duty that was supposed to be done by you, left undone, brought me to this. I am a victim of your actions. I am one of your victims, the victims of your actions. Get it straight to your skull. Ṣoore, tó bá máa ṣoore, stop giving me flimsy excuses. Ṣoore tó bá máa ṣoore, gbójú ń bẹ̀. Ó fẹ́ ṣoore fún mi, ó fẹ́ jẹ gàba lé mi lórí. Níbo ló ti ń ṣe yẹn? Mi ò ní mọ̀ lóore náà. Ó fẹ́ ṣoore fún mi, ó fẹ́ jẹ mí run, ó fẹ́ ṣoore fún mi at the same time ó fẹ́ kí n kọ́. Àwọn àkùkọ gàgàrà nílẹ̀ Yorùbá tí ò fẹ́ kí kékeré kọ́. Don't you know wípé tá bá ń jàjà òmìnira nínú ìlú, ẹ̀jẹ̀ àwọn kan máa lọ sí ni. Àárò ògùn ẹ̀ ṣe. Àwọn tó jẹ́ traitor tẹ́lẹ̀ they will come. Ẹ̀yin Yorùbá, ẹ̀yin olórí nílẹ̀ Yorùbá, nírònú. Aláìnírònú ni yín bí ara Galatia. Ọ̀rọ̀ ń gùn mí, mi ò mọ bí mo ṣe fẹ́ sọ fún yín. Wọ́n ti já mi kúrò. Wọ́n ti já mi kúrò. Wọ́n flag ni.